yàtọ̀ síra wọn inú mi dùn pé àwọn aráàlú èbó pọ̀ ń bí tẹ́ bá délùú èbó ń sìn tó bá ti ní welcome to London àbí America wọn ò ní ṣe Yorùbá rú wọ ní àbí Ìgbò tó ráúsá ò ní wá táwùsá wá kàwé ni àwa la mọ̀ lọ́n fọ tọ́lẹ́tì mẹ́rin á lọ sọdẹ á lọ ṣe dírẹ́fà Yorùbá ni Yorùbá àti Ìgbò ni ó ṣe dírẹ́fà àwa la fọlẹ̀ àwa la lọ ṣiṣẹ́ lu èbó Haúsá lọ kàwé ńbẹ ni àdéǹpẹ̀rẹ̀ àwa ní wọ́n Nàìjíríà òótọ́ ọ̀rọ̀ ńgbà mi ọmọ ń korò ọbẹ̀ takọ́ Yorùbá ó ṣera wa lọ́kàn káfọ́ tẹ́lẹ̀ àwọn kan mọ̀jà hùwà bámbám la yó àmọ̀ pé bí ń pọ̀ ọmọ ẹnìkan kan kódà ẹ̀yin tẹ́ jẹ́gbọ́n wa tẹ́ jẹ́ sẹ́nitọ̀ téèyàn bá wá yọ lórí burúkú pẹ̀lú gbogbo yà tí ń jẹ Yorùbá yìí tó yẹ kẹ́ líìdì wa kẹ́tọ́ wa lẹ́ fẹ́ ṣe pírẹ́sídẹ́ǹtì sẹ́pẹ́ ti ya wèrè sẹ́mọ̀pẹ́ ti ń ṣe èrè pírẹ́sídẹ́ǹtì kọ́ lọ́kàn ó yẹ kẹ́ pé gbogbo Yorùbá jọ ni pé níbi tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀ ẹ ṣàlàyé kẹ́ wá líìdì wa bọ́ta ká wá béèrè fẹ́tọ̀ wa ẹ wá lẹ́ fẹ́ ṣe pírẹ́sídẹ́ǹtì ẹ lè ṣe ẹ ní ṣe campaign mo promise mo fọlọ́ ń búra á pa yín kó tó dijọ́ campaign ní ẹ kù ni mo fọlọ́ ń búra fún yín kò sẹ́ni tí ó ṣe campaign gbogbo yóò fìlú lẹ̀ ni ṣe bẹ́ẹ̀ campaign tẹ́ ṣe yìí àwọn náà lẹ́sà pè ká tẹ̀lé yín á yìnbọn sí yín látẹ̀yìn ni ọbẹ̀tà kẹ́ lọ ronú ẹ̀yin bàbá yìí kẹ́ lọ ronú ẹ̀yin ẹ lọ ronú ọbẹ̀tà kẹ́ lídìí wa kẹ́ bá gba Oòduà Republic ẹ pín wa yín ẹ̀gbọ́n wa yín bàbá wa ọba gbogbo ẹ̀yọ́ bá wa ẹsẹ̀ girigiri kẹ́ ẹ pín wa ẹ mọ́ bẹ̀rù náà owó tẹ̀ ń gbà yìí yóò bá gbogbo nǹkan tó lọ́n fún yẹn lọ́lọ́n fún wa a ní epo a ní omi a ní gbogbo nǹkan àwa la máa gbádùn orílẹ̀-èdè wa jù gbogbo ìyàtọ̀ fẹ́ jẹ́ yín kò lè pé 2 weeks tàbá pín sìn ẹ̀yin náà lè máa ṣe gbogbo ẹ̀ kí ló wá dé tẹ̀ ẹ̀ ń ṣe bámbám la yó ẹ wá tún ní ká mọ̀ bọ̀ ká tó wá mọ̀ ṣe campaign fún yẹn ṣe president ẹ̀ ń sì èrè ni gbogbo campaign tẹ́ bá ṣe ẹ sáfi mọ nínú yàrá ọ̀dọ̀ yẹn àtàwọn ìyàwó yìí tẹ́ bá bọ́ gbòòrò àbàyẹn jà nígbà tí mo sọ October 1st mo ní bàbá ẹ sá lọ èmi ò wọ́rì but ó tó bíi 10 days àwọn ọmọ kéékèèké ó jáde sí yín wọ́n wá lé yín pa wọ́n lé yín pa wọ́n lé yín pa wọ́n lé yín pa exercise rẹ nìyẹn eléyìí tí ń bọ̀ yìí mọ̀ sí bẹ́ẹ̀ mọ́ ni eléyìí ni Yorùbá fi dúró so gbọ́ ọmọ Yorùbá tẹ́ jẹ́ tèmi àtẹni tí ò jẹ́ tèmi kọ́ fa etí ẹ̀ kó gbọ́ ẹ lọ ṣe oògùn a máa tún rálì yẹn ṣe a máa sẹ́ndì àwọn ọmọ kọ̀ọ̀kan tí wọ́n ní oògùn gidi lọ́wọ́ kan mọ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ṣe fún yín ẹ lọ ṣe oògùn dáadáa Oòduà Republic la fẹ́ láìpẹ́ yìí àádẹ́ dúró láṣẹ Ọlọ́run àlùbáríkà tó tẹ̀lé Yorùbá dó wọ́n ti bà gbogbo àṣà Yorùbá jẹ́ gbogbo àwọn ọmọ Yorùbá ebi ń pa wọ́n wọn ò rí ẹ̀kan jẹ mọ́ gbogbo agbára tí ń bẹ lé Yorùbá ẹ kó lọ sí Àbújá ẹ bá téèyàn bá dé Nàìjíríà rí tó bá balẹ̀ sábùjá sìn yóò ní Nàìjíríà fine yóò ní àwọn ọmọ Nàìjíríà sọ pé yà ń jà wọn ẹ̀yẹ jẹ́ kó gbé wá sí Ìbàdàn àbí kó gbé lọ Òṣogbo ńgbà wọn bá gbé wá bàdẹ̀ tí ẹ bá lọ láàrin 5 days tí ò ní náà lò yọmọ kórè yẹ òun burú iná máa tán lẹ̀ lábújá báyìí ni kò ní lọ àwọn olóbùkún yẹn nu èsì náà máa jókòó ní sẹ́ńtọ́ wọn àyànú lẹ̀ àwọn ní house wọn àyà ẹ̀ ẹni tẹ́ ẹ náà lọ́kọ́ lọ́wọ́ ẹ̀ ń bèrè nǹkan wá nìyẹn adẹ̀ ń pera wa ní àwọn èèyàn ọ̀lẹ́nu àwọn ọba wa ọ̀lẹ́nu ọba kan tó bá lè sọ fún mi pé òun lẹ́nu kọ́ bọ́ta kó ṣe fídíò pé mi lẹ́nu ọba tó ipá alága káńsù ní ń pàṣẹ fún àwọn tó ń pàṣẹ fún wọn lọ́jọ́ kó yìí àwọn náà ń pàṣẹ fún àwọn ọba wa n ò bí ọba dá ńgbà tí bàbá mi wà ní káńsù kó pe kábíyèsí àdúgbò local government pé kó rí nǹkan mọ̀ wá tẹ́lẹ̀ mo fọlọ́ ń búra kò ní gbowó oṣù a sì ń pera wa lẹ́nìkan ọba tàkẹ́yìn bàbá wa kẹ́ ronú kẹ́ pè wàdà kẹ́ kágbá ó lè padà sọ́wọ́ yín ẹ wo gbà táwọn bàbá wa Adésọjí Adérẹ̀mí ń lo agbára tani wọ́n bí re wọ́n ní òyìnbó ní kó lọ gbé Adésọjí ní òun ò lè fún odò òyìnbó kọ́ bá òun ní Ifẹ̀ gbogbo agbára president kọ́ mọ́ bọ̀ wá bá òun bó ṣe kágbára wà nìyẹn bọ̀ nísìn nígbà tí wọ́n bá fẹ́ ṣe gọ́fúnà wọn lọ bá àwọn bàbá wa láàfin àwọn mú nǹkan fún bàbá àwọn bàbá gba ẹsẹlẹsì ẹ ti wọlé sóńgbà tó bá wọlé tán tí bàbá bá pè yóò ní kí bàbá bó secretariat tẹ́ ẹ̀ bá lè wá máa yọ dẹ̀ yọ ṣèjọba nìyẹn ẹ wá sọ àwọn bàbá wa di ó ranù kìí dẹ́sẹ̀ ilẹ̀ sọ wọ́n di bẹ́ẹ̀ àwọn náà sọ̀rọ̀ àwọn di bẹ́ẹ̀ so fún di eléyìí gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ lọ sọ oògùn Oòduà Republic la fẹ́ a máa pín ni a bá wọn ṣe mọ́ a máa jà àsìkò tító à ń lọ lé ni a sì lọ lé lẹ bàbá aláwa yìí bẹ́ẹ̀ ni ọlọ́run ọba kan tírẹ́tì ọmọbìnrin kan ní Germany ìrọ̀ ọmọbìnrin náà rí kọ́ ọlọ́run ṣàforíjì fún mi ìfojú mi kan rí wọ́n ní obìnrin dára yẹn wọ́n náà ń tírẹ́tì ẹ̀ pé torí kó sòdodo ọ̀rọ̀ fáwọn bàbá pé ẹ lọ parapọ̀ kẹ́ gbìjà wa wọ́n wá ní kò gbọ́dọ̀ wá sílẹ̀ Yorùbá
ọmọbìnrin yẹn mò ń bẹ̀ mo fọlọ́ ń bẹ̀ tó bá ṣe tẹ́tí ọ̀wà kọ́sá pè mí èmi ọ̀ lọ pàdé ẹ̀ ní airport bóyá jọ́nà láyọ̀ Muritala kó lẹ́kọ̀ọ́ táfà Awólọ́wọ̀ international airport síbẹ̀ torí àwọn bàbá wa kan náà tí orí wọn burú àwọn ni wọ́n lọ sọ airport wa ní Muritala international airport kó tiẹ̀ sọ ló kọ tiwọn ẹni wo dùn oore kankan tó fẹ́ ṣe Fúlàní tí Yorùbá ṣe fún Fúlàní tí Fúlàní ó fi sọ orúkọ Yorùbá ní tí wọ́n fi kún Yorùbá lé ní ọ̀dọ̀ wọn kò ṣẹlẹ̀ rí àwọn bàbá wa yìí sí èrè wọ́n wá ní àwọn sọ airport ti wa ní Muritala international airport sẹ́gbọ́n ti yá wèrè àbọ̀ ìyá wèrè so tí ọmọbìnrin yìí bá ń bọ̀ níjọ́ yẹn agbára tí wọ́n bá ní tán fi lè sọ pé kọ́mọ wàlẹ̀ Yorùbá àwa fẹ́ mọ̀ àwa lá lọ pàdé ẹ̀ lẹ́kọ̀ọ́ á lọ pàdé dára lẹ́kọ̀ọ́ èmi ọ̀ lọ lídìí ẹ̀ wálé níjọ́ náà ni ogun ọ̀sẹ̀lẹ̀ tí gbogbo ẹ̀ parẹ́ pẹ̀lú àlùbáríkà wọn tó táwọn bá tó bẹ́ẹ̀ kọ́ pàdé wa ní airport tí dára bá ti ń bọ̀ lé kọ́ pé kọ́mọ wálé kí lẹ́ ń ṣe gbogbo ilé ìfọyín bàbá wa ńgbà tẹ́ ẹ̀ ṣeun tá a fẹ́ wọ́n tún wá bú yín